Ẹ kú dédé ìwòyí o, ẹ kú ojú ọjọ́ ṣe rí, ẹ sì kú bí gbogbo ẹ̀ ṣe ń lọ. Ṣàlàáfíà mo bá yín, ọpẹ́ ni fún Elédùmarè ọba. um Mo kí gbogbo wa, fún gbogbo ẹni tí ó ń pòǹgbẹ, tó ń gbààwẹ̀ lọ́wọ́, mo ní a kú òǹgbẹ, ẹ̀mí á síkà oṣù láṣẹ Èdùmàrè. Mo kí àwa Krìstẹ́nì náà, a kú bí gbogbo ẹ̀ ṣe ń lọ. Elédùmarè á pín gbogbo wa lérè. Ẹni tó bá jẹ́ oníṣẹ̀ṣe náà, àti ẹni tó ń gbààwẹ̀, àti ẹni tí ò gbà, mo kí gbogbo wa. Elédùmarè ọba tó ń san ẹ̀dá ní ẹ̀san gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ ẹ̀, á san oníkálùkù wa lẹ́san gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ wa. Àdúrà gbogbo wa ní ti dáadáa á gbà ó láṣẹ Èdùmàrè. Mo kí wa, a kú ọjọ́ mẹ́ta, a sì kú bójú ọjọ́ ṣe rí, a kú bí gbogbo ẹ̀ ṣe ń lọ, á kúkú dáa láṣẹ Èdùmàrè, á dáa, á tù, á bà, láṣẹ Èdùmàrè. Ǹjẹ́ mo júbà lọ́wọ́ Ọlọ́run ọba, mo dúpẹ́ pé a wà láyé, a wà láàyè. Mo dúpẹ́ pé a tún lè sọ ti tòní, ọpẹ́ ni f'Elédùmarè. Ǹjẹ́ mo júbà lọ́wọ́ gbogbo ẹ̀yin ajunilọ. Ìbà gbogbo ẹ̀yin àgbààgbà àti ẹ̀yin tí èmi ń pè lọ́mọdé ṣùgbọ́n tẹ́ jù mí lọ nínú ẹ̀mí, t'Elédùmarè fi sí sàkání mi pé kẹ́ máa bá mi rìnrìn àjò yìí, tẹ́ ń tọ́ mi sọ́nà. Lọ́kùnrin lóbìnrin, lọ́mọdé lágbà, mo kí gbogbo yín, mo júbà yín, mo mọ̀ ọ́ lóore o. Ǹjẹ́ baálé ilé yìí ìbà, ìyálé ilé yìí ìbà, ọmọdé inú ilé yìí lọ́kùnrin lóbìnrin ìbà o. Àgbààgbà inú ilé yìí lọ́kùnrin lóbìnrin, mo kí gbogbo yín ìbà. Elédùmarè á wà pẹ̀lú yín. Á ṣiṣẹ́ yín láṣepé, kò ní ṣe é láàbọ̀ láṣẹ Èdùmàrè. Gbogbo yín pátá lẹ̀ ẹ́ jèrè, ẹ́ fèrè jẹ̀kọ. Gbogbo ẹ̀yin lọ́balọ́ba, lóyè lóyè, gbogbo baálẹ̀ baálẹ̀, ǹjẹ́ mo kí yín tẹ̀sọ́ mo kí yín tológun tológun. Mo ní yóò yẹ yín kò ní yẹ̀ ẹ́ lẹ̀ láṣẹ Èdùmàrè. Adé á pẹ́ lórí, bàtà á pẹ́ lẹ́sẹ̀, àṣẹ á pẹ́ lẹ́nu kánrin kéṣe o. Erúkẹrẹ ọba á dòkínní, ẹṣin ọba á jẹ kó pẹ́ láṣẹ Èdùmàrè. Adé tẹ̀ ń dé sórí, ẹ̀ ní fi pìtàn láṣẹ Èdùmàrè. Níwọ̀nba ìgbà tẹ́ ń ṣe dáadáa, tẹ́ ń tọ́ bó ṣe yẹ kẹ́ ẹ tọ́, tẹ́ ń ṣe bílẹ̀ Yorùbá bí ó ṣe gòkè àgbà, bí ó ṣe lọ síwájú, tẹ́ ń ṣe bí ti àwọn ọmọ ìlú yín bí ó ṣe dáa, bí ìlú ẹnì kọ̀ọ̀kan yín bí ó ṣe gòkè àgbà, bí ilẹ̀ Yorùbá lápapọ̀ bí ó ṣe gòkè àgbà, tí ó bọ́ síbi tí Elédùmarè tò sí. Elédùmarè ò ní jẹ́ ó bàjẹ́ fún yín. Igbá ilé yín á máa lése, àwo ilé yín á máa lése. Ẹ ní tẹ́ o, ẹ ní tí, wọn ò ní gbé yín gbìn lójijì. Ọmọ aráyé ò ní kẹ̀yìn sí yín fún gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe dáadáa. Ǹjẹ́ gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe aburú, tẹ́ dúró sípò agbára, ìṣọba, ìṣèjòyè, ìṣebaálẹ̀, ìṣolóṣèlú, ìṣolórúkọ láàrin ìlú, gbogbo ẹnikẹ́ni tó wù kó jẹ́, ó sọkùnrin ó sọbìnrin ni. Mò ń ṣe ládùúrà fẹ́yìn náà pé Elédùmarè tó ń pín ẹ̀dá lérè á pín gbogbo yín lérè gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ yín. Èyí tó bá jókòó sórí àpèrè inú yín tó fi ń ṣiṣẹ́ láabi, tí ò kọ̀ kílẹ̀ Yorùbá bàjẹ́, mo ní àpèrè náà yóò máa gbóná mọ́ yín. Ilé ò gbà, ọ̀nà ò gbà, tán ló ń ṣe ewé àrà àgbà, bẹ́ẹ̀ ni ó máa ṣe yín. Ṣiṣẹ́ kò ní tán nínú ọ̀rọ̀ yín. Asọ́njọ́sí, àwọn kan rere ni. Alọ́rọ̀ inú afẹ́fẹ́ ni, àṣẹ ni. Elédùmarè ló ṣe bẹ́ẹ̀, kì í ṣagbára. Ta là wá, kí la ní? Kò sí nǹkan kan. Ṣùgbọ́n tí Elédùmarè bá fi sí wa lẹ́nu, tó bá ní ká sọ pé yóò rí bẹ́ẹ̀ láṣẹ Èdùmàrè. Ara ẹ̀ náà lẹ ti ń rí díẹ̀díẹ̀ un. Ǹjẹ́ mo kí gbogbo wa, mi ò ní gbà wá lákòókò. Fọ́nrán tí mo rí, ó ti ń lọ bí ijọ́ mẹ́ta, mo tiẹ̀ ti ṣètò ẹ̀ lẹ̀ pé mo fẹ́ sọ̀rọ̀ lórí ẹ̀. Arábìnrin tẹ́ bá rántí, bí ọdún mélòó sẹ́yìn nígbà tán fẹ́ dìbò nípínlẹ̀ Kogi, Natasha Akpoti, tí Yàyà Bello tó parọ́ mọ́, tó lóun ló ni ọ̀gbẹ́ni oníjàgídíjàgan kan tó wà ní Kogi tí ń dàlúrú. Tárábìnrin yẹn wá jáde tó wá tú àṣírí bó ṣe jẹ́ pé Yàyà Bello òun ló lọ sínú Federal Prison ní Kùjẹ́, tó lọ gbé arákùnrin yẹn jáde, ó sì mú wá pé kó máa gbénú ilé ìjọba ní Kogi, tó ń lò láti máa ṣiṣẹ́ láabi.
tá a sọ̀rọ̀ ńgbà náà pé ṣé gbogbo yín ti rí bẹ́yẹn, wí pé Kuje Prison tí wọ́n ní wọ́n fọ́ àti gbogbo ohun tó ń ṣẹlẹ̀ tá á mọ béèrè lọ́wọ́ ara wa tí ó mọ ṣe wá ní àárín pé àwọn tán lọ́wọ́ ńbẹ̀ wọ́n pọ̀, ìjọba gan mọ̀ sí nígbà yẹn. Ṣé ẹ mọ̀ pé Buhari ló wà ńbẹ̀ ńgbà yẹn? Okay, àmọ́ ìyẹn kọ́ la wá sọ lénìí. Mo fi ń rán wa létí ni pé Odú larábìnrin kì í ṣàìmọ̀ olóko, ó sì ti ń jagun yìí bọ̀, ọ̀nà ti jìn. Ẹ má ṣì mí gbọ́, mi ò sọ pé òun ló dáa jù nílé ayé, mi ò sọ pé òun náà pé èèyàn dáadáa ni, mi ò sì mọ̀ ọ́n rí, mi ò jẹ lábẹ́ ẹ̀, ju wí pé gẹ́gẹ́ bí ìròyìn ṣe ń ṣẹlẹ̀ tí gbogbo wa jọ ń gbọ́ tá à ń tẹ̀lé. Ṣùgbọ́n ṣẹ rí tí wọ́n bá ro ẹjọ́ kalẹ̀, nínú ẹjọ́ tí wọ́n rò kalẹ̀ àti bí ọ̀rọ̀ bá ṣe rí nígbà míì tá a bá farabalẹ̀ tá a bá fojú sùnùkùn wò ó, èèyàn á róòótọ́, èèyàn á rírọ́. Wọ́n ní bàbá sọdẹ rí, amẹ́sẹ̀ kò lọ, bẹ́ẹ̀ lọ̀rọ̀ yẹn ṣe rí. Lẹ́nu ijọ́ mẹ́ta ohun tó ṣẹlẹ̀ nílé ìgbìmọ̀ asòfin tí wọ́n ń tahùn síra wọn, arábìnrin yìí àti ẹni tí wọ́n fi jẹ ààrẹ wọn ní Senate, eléyìí tán ń pè ní Akpabio, olè tán ń pè lákpàbíò yẹn, tí arábìnrin fẹ̀sùn kàn pé ó ń gbé àwọn ìgbésẹ̀ kan, ó sì ń tàsé àgẹ̀rẹ̀ sí òun nípa ìlànà tí ò bójúmu, tí ò bófin mu, nípa ohun tí ó ṣeé ṣe kó máa ṣẹlẹ̀ láàárín ọkùnrin àti obìnrin, wí pé arákùnrin yìí ó ń dúnkokò mọ́ òun, ó sì ń fẹ́ kí àwọn jọ máa ní ìbáṣe ìkọ̀kọ̀. Bó tiẹ̀ jẹ́ pé ó mọ̀ pé òun lọ́kọ, ó sì mọkọ òun bí bàbá lọkọ òun mu, wí pé ó ṣerú nǹkan bẹ́ẹ̀. Now, kí ló pa wọ́n pọ̀? Kí ló wá lọlé ẹ̀? Kí ló dé tóun náà ṣe wà pẹ̀lú ẹ̀? Ìyẹn kọ́ ló kàn mí, ìyẹn kọ́ ló kàn mí. Àmọ́ nǹkan kan tó dájú ni pé mọ̀lẹ́bí àwọn méjèèjì wọ́n jọ ń ṣọ̀rẹ́, wọ́n á máa wára wọn lọ, wọ́n á máa kíra wọn. Gbogbo èèyàn ló mọ̀ wọ́n pọ̀. Torí mo rẹ́nìkan náà tó jáde tó ṣètò kan tó ní ó kó fọ́tò síta, ó ní ṣebí ìwọ nìí tó ya fọ́tò pẹ̀lú ẹ̀ tó jókòó sẹ́gbẹ̀ẹ́ ẹ̀, ṣebí ẹ jọ lọ ibìkan ni ìwọ àti ẹ̀ nìkan lẹ lọ, kò sẹ́nìkankan ńbẹ̀, ṣebí ìwọ lo jókòó tó ń rẹ́rìn-ín tó ń ya fọ́tò yìí. Ìyẹn kọ́ la fẹ́ gbọ́, ìyẹn kọ́ la fẹ́ gbọ́. Kò sẹ́ni tó sọ pé ìkankan nínú wọn jẹ́ áńgẹ́lì àbí séǹtì nìkankan nínú wọn. Ṣùgbọ́n bọ́rọ̀ bá ṣe ṣẹlẹ̀, bọ́rọ̀ bá ṣe rìn, ẹ jẹ́ ká tọ̀ ọ́. Ohun tó bá ṣẹlẹ̀, ẹ jẹ́ ká sọ̀rọ̀ lé lórí bó bá ṣe tọ́ àti bó ṣe yẹ. Ẹ má jẹ́ ká máa múgbá mọ́gbá, ká máa máwo máwo, ká máa wá da gbogbo ẹ̀ rú, ká máa ní ó ṣe ìwọ náà ṣe báyìí. Rárá, ẹ jẹ́ á sòótọ́ ọ̀rọ̀ fúnra wa. Àwọn tẹ́ ẹ pè lólórí leléyìí. Ó ṣeni láàánú lórí ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ yẹn tí arábìnrin yẹn dẹ̀ mú ẹ̀sùn wá wí pé torí pé ó ń kẹnu ìfẹ́ sóun, òun ò gbà, òun ló fa gbogbo ohun tó ń ṣe sóun nínú ilé ìgbìmọ̀ asòfin. Ṣùgbọ́n tọ́pọ̀lọpọ̀ ò fẹ́ jẹ́ kó sọ̀rọ̀ tán ní kó gbẹ́nu dákẹ́, wọ́n fẹ́ pa ọ̀rọ̀ yẹn mọ́lẹ̀ bọ́n ṣe máa ń pa gbogbo ọ̀rọ̀ mọ́lẹ̀. Èmi ò mọ nǹkan tí gbogbo wa ń ṣe bíi pé kò yé wa sí, bíi pé a mọ̀ pé ìwà wọn ni, ìṣe wọn ni. A máa ká mi lára lọ́pọ̀lọpọ̀ ìgbà, a máa dùn mí nítorí pé kò sí gbogbo ìgbà tí n bá rántí pé nígbà táwa náà wà ńlé, tá a wà nílé ẹ̀kọ́, ilé ẹ̀kọ́ gíga pátápátá, tó bẹ̀rẹ̀ láti bíi polytechnic àbí àwọn college of education, college of health technology, àti university, bí àwọn ọ̀gá kan bí wọ́n ṣe máa ń ṣe àwọn ọmọ obìnrin báṣubàṣu, tí wọ́n máa fi tipá mú wọn láti máa bá wọn ní ìbálòpọ̀, tí wọ́n máa fi kọ́ pé bóò bá tẹ́ ara lẹ̀ fún mi, kó jẹ́ n tẹ́fẹ̀ẹ́ inú mi, o ò lè ṣe àṣeyege tó fi ṣe àṣeyọrí tó fi kúrò níléèwé yìí. Eléyìí ṣe pé wọ́n ń sọ fúnyàn, ohun tó ṣojú àwa náà tá a rí ni. A láwọn ọ̀rẹ́ obìnrin tá a jọ wà nínú ilé ẹ̀kọ́ tá a jọ kàwé, tírú ẹ̀ ṣẹlẹ̀ sí dáadáa. Tírú ẹ̀ ṣẹlẹ̀ sí dáadáa. A mọ àwọn ọ̀gá kan nígbà kan, a mọ àwọn ọ̀gá kan nígbà kan láwọn iléèwé kan tá a lọ tó jẹ́ pé àwọn tún ṣe é débi pé lẹ́yìn tán bá ṣe nǹkan tí ò tọ́ yẹn pẹ̀lú ọmọ yẹn tán, tọ́mọ yẹn ò ní choice, tí ò sí nǹkan tó lè ṣe sí lọ́mọbìnrin, wọ́n á tún wá wá sínú kíláàsì níbi tán ti ń kọ́ wa ńwèé, wọ́n á máa wá fi ọmọbìnrin yẹn, wọ́n á máa fi ṣẹ̀sín,
wọ́n á máa fi ṣẹlẹ́yà. Ẹ mọ bíi pé kán níyàn fẹ́ ṣe biology but kí n má ṣẹnu ko lórí ẹ̀. Kán fẹ́ kọ́ wa ní anatomy and physiology. Kọ́gà anatomy and physiology kó jẹ́ pé gbogbo ọjọ́ ayé tiẹ̀ kò mọ̀ ju pé kó ní today our topic will be reproductive organs. Ohun tá a ti kọ́ tẹ́lẹ̀, àmọ́ nítorí àbòsí àti yẹ̀yẹ́ tó fẹ́ ṣe, òun ni tí bá ń wò ìgbà míì tẹ́lòmíì bá ń sọ̀rọ̀ ẹ̀sìn, ń sọ̀rọ̀ Mùsùlùmí, Kìrìsìtẹ́nì, màá kàn máa rẹ́rìn-ín pé ọ̀dẹ̀ ló pọ̀ ńlé ayé. Nírú ìgbà yìí, ọ̀gá tí mo ló ń kọ́ wa l'anatomy, Mùsùlùmí òdodo ló pera ẹ̀. Ó sì gbẹnu mi láti sọ. Ẹni tí mò ń sọ yìí gan, ọmọ Ìlọrin ni, mi ò ní dárúkọ ẹ̀. Àwọn tí a jọ lọ sí school tán bá ń gbọ́, wọ́n mọ̀ rẹ́rìn-ín, wọ́n mọ̀ ṣẹ̀rí mi pé àwọn ti mẹni tí mò ń sọ. Ẹni tó lórúkọ dáadáa ni, wọ́n lórúkọ tórúkọ wọn rinlẹ̀. Kódà orúkọ wọn ó jẹ jáde nínú orúkọ. Mi ò wá mọ̀ bóyá wọ́n ní ìbáṣepọ̀ o. Orúkọ wọn yẹn ó jẹ jáde nínú orúkọ Gẹ́rígẹ́rí tó jáde lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Mi ò wá mọ̀ bóyá ìbáṣepọ̀ kankan wà láàrin wọn. Ẹ má ṣì mí gbọ́. Á bọ́ sójú bọ́ọ̀dù, á wá ya àwòrán nǹkan obìnrin, gbogbo nǹkan tí obìnrin ń lò tá a bá fẹ́ sọ̀rọ̀ nípa reproductive organ obìnrin, á wá yà á sójú bọ́ọ̀dù. Á ya ojú ara obìnrin, abẹ́, á yà á dáadáa tó máa hàn. Á wá ní ṣé ẹ rí kiní yìí, bí ìgbà tó fẹ́ kọ́ wa, á máa ṣàlàyé lọ, á wá ní titi ẹnìkan lòún yà yìí, ẹni yẹn dẹ̀ wà nínú kíláàsì yìí, bó ṣe rí gangan nìí. Nítorí òun rí gbogbo ẹ̀, ó mọ bó ṣe rí. Ẹ imagine, lẹ́yìn tó fi tipátipá tó fi mú ọmọ yẹn tó fi ṣe gbogbo nǹkan tó ṣe, nítorí pé ẹlẹ́ẹ̀ní jẹ́ kó ṣe àṣeyege kó kúrò nílé ẹ̀kọ́ yẹn, tí ò bá gbà kẹ́ ẹ ṣe bẹ́ẹ̀ ṣe ṣé, á tún wá wá sínú class, á máa fi ṣẹ̀sín, á máa fi ṣẹlẹ́yà, á wá yà á sójú bọ́ọ̀dù. Tó bá yá, á ṣe títí, á máa nawọ́, á máa tọ́ka, á máa ṣàpèjúwe orúkọ ẹ̀ tẹ́ fi mẹni tó ń sọ gangan níbi tí wọ́n máa ń ridicule àwọn ọmọ obìnrin yẹn dé, tán máa ń fi wọ́n ṣe yẹ̀yẹ́ dé. Ẹ dákun, èwo nínú yín ló rò pé nínú gbogbo àwa ọmọkùnrin tá a wà nínú ilé ẹ̀kọ́ yẹn tá a wà ńbẹ̀ wípé a máa firú obìnrin yẹn, a máa fi ṣèyàwó? Kò séléyìí tó máa gbàdúrà kóun firú ẹni yẹn ṣèyàwó nínú wa, nítorí pé a ti mọ̀ pé ó ti dàlòkù tán ti lò nílòkulò. Ó ti di ẹni tí wọ́n ti kó sínú ọpọlọ ẹ̀, tán ti fi nǹkan ro ọpọlọ ẹ̀, tán ti bayé ẹ̀ jẹ́ tó jẹ́ pé bóyá èrò ẹ̀ sọ́kùnrin gan-an for the rest of her life, bóyá kò ní dáa. Tọkùnrin wo ló máa rọ́ọ̀lù irú yẹn tí ò ní kàgbákò lọ́jọ́ iwájú, tí ò ní jẹ́ pé òun ló máa wá bear consequences gbogbo nǹkan táwọn wèrè ọkùnrin yẹn tán pera wọn lọ́gàá yẹn tán ti ṣe fún un. So tá a bá ń sọ̀rọ̀, tá a bá dá sáwọn ọ̀rọ̀ kan, ẹ má rò pé àyọjú ràn, ẹ má rò pé ẹnu gangan àbété bọ̀ọ̀lì. Àti pàápàá ìwọ tó bá ní ẹ̀gbọ́n tó jẹ́ obìnrin, tó lábùúrò tó jóbìnrin, tí ìyá tó bí ẹ tó mọ̀ póbìnrin ni, tọ́lọ́run tún wá kẹ́ ẹ tó bí ọmọ tó jẹ́ obìnrin, tó bá gbọ́rú nǹkan báyìí tó bá ní kò kẹ́ àbó ò ní dá sí i, ọ̀rọ̀ ẹ́ dàbí ẹni tó sọ pé asunkun sínú, wọ́n ló ṣe kí ni, ó fi pamọ́ ni. Bẹ́ẹ̀ lọ̀rọ̀ ẹ ṣe rí. Ọ̀rọ̀ ẹ́ dàbí ẹni tí wọ́n pè tán ní lágbájá, àbó ò rọ́rọ̀ tó ṣẹlẹ̀, ó kàn ọ́ o. Ó ní mò ń bọ̀, mò ń lọ sóko ná. Tí n bá toko dé, mo fẹ́ lọ sódò. Tó bá toko dé, tó bá todò dé, wàá wá bá ńbẹ̀, kò lọ síbì kankan. Òun lọ̀rọ̀ yìí. Ìdí nìyẹn tó fi ṣe pàtàkì, tó ṣe kókó. Kò sẹ́ni tó ní kán parọ́ mọ́ èèyàn, kò sẹ́ni tó ní kán má ṣèwádìí, kò dẹ̀ sẹ́ni tó sọ pé bóyá ẹnìkan dà, ẹnìkan ò dáa. Ṣùgbọ́n ohun tó yé gbogbo wa tá a jọ mọ̀ ni pé bí nǹkan bá ṣẹlẹ̀ tán bá fẹ̀sùn kànyàn, pàápàá jùlọ láwọn ìlú tó ti dàgbà sókè, ìwọ tó bá wà nípò gíga, tó wá jẹ́ ìwọ gangan ni wọ́n ń fi ẹ̀sùn kàn pé o ṣe àìdáa, ohun tí wọ́n máa ń ṣe irú wọn ni pé wọ́n á ní ó dáa. Ó dá mi lójú pé ohun tẹ́nì ní mo ṣe mi ò ṣé. Àmọ́ kó má dàbí pé
mò ń lo ọwọ́ agbára àbí mò ń dí yín lọ́wọ́ kí ẹ má bàa ṣe ìwádìí ọ̀rọ̀ yìí. Màá yẹ̀bá, màá bọ́ sẹ́gbẹ́ kan. I will recluse myself and I will allow external bodies or external parties to do their investigation, thorough investigation, and whatever their findings, I will be satisfied. Wọ́n á wá ṣe kí ni? Wọ́n á step aside kúrò ní ipò agbára yẹn for the time being tí wọ́n á fi ṣèwádìí yẹn, wọ́n á fi parí ọ̀rọ̀ yẹn. Bọ́n ṣe máa ń ṣe láwọn ìlú tó lórúkọ nìyẹn. Ṣùgbọ́n irú ẹ̀ ò ṣẹlẹ̀ ní Nàìjíríà rí. Ara ohun tá a fi ń sọ nìyẹn pé a ní gbogbo àgbékalẹ̀ àti gbogbo ohun tán ń sọ yẹn, wọ́n á dẹ̀ máa parọ́ fún yín. Wọ́n á ní bọ́n ṣe ń ṣe láwọn ìlú tó ti dàgbàsókè làwa náà ń lò. Rárá, òun kọ́ là ń lò. Láwọn ìlú tó ti dàgbàsókè, ẹni tán bá ló ṣe àṣemáṣe, kódà kó má ṣe é, tó dẹ̀ wà nípò gíga tó jẹ́ pé ibi tó jókòó sí yẹn, ó lè lo agbára láti dọwọ́ bo nǹkan lójú. Ohun tírú wọn máa ń ṣe tán mọ̀ tó tọ́ láì sẹ́ni tí ó sọ fún wọn. Fúnrara wọn ni wọ́n á ní, ó yá mo kúrò lórí ipò yìí, mo dúró sẹ́gbẹ́ kan ná, ẹ lọ ṣèwádìí, ó dá mi lójú pé mi ò ṣe é. Tẹ bá ṣèwádìí tán, ohun tẹ bá gbé jáde, ká wá tibẹ̀ ká máa tẹ̀síwájú. Bọ́n ṣe máa ń ṣe nìyẹn. Ṣùgbọ́n kò rí bẹ́ẹ̀ nílùú táwa ti wá. Òun ló kún ara ohun tá a fi figbe sẹ́nu pé ohun táwọn ẹni yìí ó ṣe ni wọ́n ń ṣe ná ń ṣe lọ yìí. Wọ́n kàn ń kówó fúnra wọn, wọ́n ń fowó rara wọn àti president àti vice president àti senate president o àti gbogbo wọn o. Nǹkan kan ni wọ́n, nǹkan ò gbé kan bí òwú jàǹgó ni. Wọ́n ń gbè lẹ́yìn ara wọn ni. Kò wá pín sí ọ̀dọ̀ wọn nìkan, bẹ́ẹ̀ náà ló ṣe dé gbogbo ọ̀dọ̀ àwọn olórí gbogbo. Kódà tó fi dénú mọ́sálásí, tó fi dé chọ́ọ̀chì. Nígbà tán bá ṣe àṣemáṣe, táṣìírí bá tú, àwọn olórí burúkú kan tún wà. Àgàgà nínú ilé ìjọsìn, gbogbo ohun tán ń pè lẹ́sìn pátápátá, wọ́n ó ní ẹ jẹ́ á dọwọ́ bò ó mọ́lẹ̀ torí tá a bá sọ òótọ́ ibẹ̀, yóò ba ẹ̀sìn jẹ́. Ẹ wá bẹ̀rẹ̀ sí bayé àwọn ọmọ ọlọ́mọ jẹ́. Ẹ bẹ̀rẹ̀ sí bàlú jẹ́, ẹ bẹ̀rẹ̀ sí balẹ̀ jẹ́. Gbogbo àwọn ọmọ tẹ́ ẹ̀ ń fún ní psychological trauma wọ̀nyí, tẹ́ ẹ̀ ń balé ayé wọn jẹ́, wọ́n máa end up lọ́wọ́ ọkùnrin kan, wọ́n á lọ kó orí burúkú tiwọn, wọ́n á lọ kó bá ọkùnrin yẹn, wọ́n á lọ máa bayé ọkùnrin yẹn jẹ́. Tíyẹn ò dẹ̀ ní mọ̀ pé àwọn nǹkan báyìí báyìí ti ṣẹlẹ̀ sí wọn. Tó bá jáwọn ìlú tó dàgbàsókè ni, tán ń lo owó ìlú bó ṣe tọ́ bó ṣe yẹ, irú àwọn ọmọ yẹn lẹ́yìn tán bá ṣèwádìí tán rí pé ohun tó ṣẹlẹ̀ sí wọn nìyẹn, wọ́n á tún mú wọn lọ sí ibi tí wọ́n ti máa lọ ṣe therapy fún wọn. Yes, wọ́n máa ní kán lọ fún therapy. Ṣé rí accident lásán tó ń ṣẹlẹ̀ yẹn, ìmí wà tó jẹ́ pé ó depend lórí severity accident yẹn bó bá ṣe lágbára tó àti impact bó bá ṣe bá ẹni yẹn lójijì tó. Wọ́n lè recommend pé kó lọ máa rí àwọn tó máa ṣe therapy fún. Kódà ẹlòmíì wọ́n á ní kó lọ rí psychiatrist nítorí pé wọn ò fẹ́ jẹ́ kí kiní yẹn lọ yí sí ohun tó máa di àìsàn ọpọlọ fún. Torí pé tó bá jẹ́ ohun pé tó jẹ́ pé látìgbà tó ti l'accident yẹn lẹ́ẹ̀kọ̀ọ̀kan, ó máa ń rántí kiní yẹn, táyà ẹ̀ á wá já gàràgà. Wọ́n á ní kó lọ máa rí àwọn tán máa ṣe counselling fún títí tí wọ́n fi gbé kiní yẹn kúrò lára ẹ̀. Ẹ̀kọ́ táwọn yẹn kọ́ nìyẹn, wọ́n ti mọ bí wọ́n á ṣe ṣe. Bẹ́ẹ̀ náà ló ṣe rí fún ẹni tí a ṣe nǹkan tí kò bójúmu, tí ò tọ́, tí ò dẹ̀ retí pérú nǹkan bẹ́yẹn lè ṣẹlẹ̀ sóun níbi tóun wà, tó wá ṣẹlẹ̀ sí, bẹ́ẹ̀ náà ló ṣe rí. Irú wèrè gérígérí tó gé orí yẹn, tó bá jáwọn ìlú tó dàgbàsókè ni, ìyá àti bàbá ọmọ yẹn, wọ́n á recommend fún wọn pé tán bá feel pé wọ́n need therapy, ìjọba á nawọ́ ibi tí wọ́n ó máa lọ, tí wọ́n ó ti lọ gba treatment. Wọ́n á nawọ́ ẹ̀ fún wọn nítorí pé ohun tó ṣẹlẹ̀ yẹn, ohun tí ò dáa ni, ọgbẹ́ ọkàn ayérayé ni. So ìjọba á jẹ́ kán lọ ọ̀dọ̀ àwọn tí ó fún wọn ní ìdánilẹ́kọ̀ọ́ bí wọ́n ó ṣe máa gbé kiní yẹn kúrò lára wọn. Ọmọ tí wọ́n gé wẹ́lẹ́wẹ́lẹ́ yẹn tó bá lábùúrò tó lẹ́gbọ̀n tán dẹ̀ gbọ́ nípa ohun tó ṣẹlẹ̀, gbogbo wọn ná máa make sure pé wọ́n lọ fún therapy. Nítorí tó bá dọjọ́ iwájú, káwọn náà má di kànrànjọ́gbọ́n pé ohun tó ṣẹlẹ̀ sí èèyàn àwọn yẹn, àwọn náà ó máa gbẹ̀san, àwọn náà ó máa ṣerú ẹ̀ fún èèyàn. Pàápàá jùlọ pẹ̀lú bọ́rọ̀ ṣe ń lọ tó dà pé àwọn wèrè wọ́n ti ń bọ́ síta, wọ́n ti ń sọ pé apá ìnàkí, ọwọ́ ìnàkí ni.
ọwọ́ ejò ni béjò ṣe ń gbówó lọ tọ́bọ̀ ń gbówó lọ wọ́n tún ti ká ẹ̀yà ara èèyàn mọ́yàn lọ́wọ́ wọ́n tún ti ń sọ fún wa pé ọwọ́ ìnàkí ni ọ̀pọ̀lọpọ̀ aṣèrè wọ́n bọ́ síta wọ́n ń sojú ayé wọ́n ń ṣe bíi pọ́rọ̀ yẹn ká wọn lára bẹ́ẹ̀ wọ́n ń sánà bí wọ́n ṣe máa bu ọ̀rọ̀ yẹn mọ́lẹ̀ kẹ́nìkankan má sọ̀rọ̀ nípa ẹ̀ mọ́ ni ṣùgbọ́n ó yé ọmọ tó ń sunkún ó yé ìyá ẹ̀ tó ń rẹ̀ dákẹ́ ṣé ẹ rò pé àwọn èèyàn gọ̀ ni ọlá pé ẹ̀ ń gbààwẹ̀ lọ́wọ́ àwọn èèyàn fẹ́ ti ara yín sin Ọlọ́run wọ́n fi yín lẹ̀ pé ẹ jẹ́ wọ́n máa gbààwẹ̀ lọ tó tẹ bá rò pọ́rọ̀ yẹn ti die down kò sẹ́ni tó ní interest àbáwọn èèyàn ò wò ó ẹ̀ ń tanra yín ni àwọn èèyàn ń tara yín sin Ọlọ́run lọ́wọ́ ni ẹ jẹ́ káàwẹ̀ parí ẹ mọ̀ páwọn èèyàn ò dákẹ́ nítorí pé tó bá jẹ́ pé babaláwo kan àbọ́mọ babaláwo kan náà mú pé ó ṣe kinní yẹn àmọ́ tú tẹ́ máa ti pa àmọ́ ariwo tẹ́ máa ti pa àmọ́ bí tẹ́ máa ti pa dé tó bá jẹ́ pé kìrìsìtẹ́nì kan náà mú wípé ó ṣe kinní yẹn àgàgà tó tún wá lọ ṣe sí ọmọ ìlú tá à ń sọ yẹn àmọ́ ariwo tẹ́ máa pa àmọ́ tú tẹ́ máa ti pa àmọ́ bí tọ́rọ̀ yẹn máa ti dé ọmọ ọlọ́mọ tí ò ṣẹ̀ tẹ́ jí gbé àmọ́ bí ẹ ṣe ṣe tẹ́ ní kán lù ú àmọ́ gbogbo nǹkan tẹ́ fojú ẹ̀ rí àmọ́ bẹ́ẹ̀ ṣe pàréèdì ẹ̀ bí olè bí ẹni tí ó ṣe nǹkan tí ò dáa tẹ́ kó ṣẹ́kẹ́ṣẹkẹ̀ṣẹ̀ sí lọ́wọ́ àti ẹsẹ̀ tẹ́ní kán máa ya fọ́tò ẹ̀ kán máa ya fídíò ẹ̀ kán máa pín káàkiri kán lè mọ̀ pé ẹ lè fìyà jẹ anybody tó bá wù yín ṣùgbọ́n àwọn ọmọ tí àwọn ọmọ àbí ìpabẹ́ tẹ́ bí kalẹ̀ tẹ́ ń kó kiri gbogbo nígbà tó lọ dún kùkù mọ́yàn tó lóun máa ṣe bákan fún wọn tí wọ́n bá kúrò ńbẹ̀ yẹn tóun bá padà wá nítorí pọ́n jó níṣẹ̀ṣe ẹ mọ bẹ́ẹ̀ ṣe fọwọ́ rá lórí náà tẹ́ bu ọ̀rọ̀ yẹn mọ́lẹ̀ bó tiẹ̀ jẹ́ pé ẹ mọ̀ pé ìwà tí ò dáa ìwà apààyàn lòun náà hù yẹn ìwà aburú ni àmọ́ ẹ mọ bẹ́ẹ̀ ṣe dọwọ́ bò lórí ṣùgbọ́n ẹ mọ àbòsí yẹn ṣe ẹ mọ bẹ́ẹ̀ ṣe máa ń pretend bíi pé there is nothing wrong in it tó bá ti jẹ́ nǹkan tiyín ni tó bá ti já àwọn ọmọ tiyín ni wọ́n ṣe nǹkan tí ò dáa ẹ fọwọ́ ra wọn lórí ẹ bò mọ́lẹ̀ ṣùgbọ́n àwọn ọmọ ọlọ́mọ tí ò ṣe nǹkan kan tí ò ṣẹ̀ ẹ mọ bẹ́ẹ̀ ṣe parọ́ mọ́ wọn tẹ́ jí wọn gbé tẹ́ máa fìyà jẹ wọ́n ẹ̀yin inú Ọlọ́run nìyẹn ẹ̀yin inú Ọlọ́run nìyẹn mo kàn sọ yẹn ni o àtayé ni gbogbo wa tìjọ máa bára wa yanjú ẹ̀ nísìn ṣe rọ́rọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹjá fọmọlúàbí ṣe ẹjá ní sùúrù ayé ìgbà yẹn ó ti lọ o ayé ìgbà yẹn ti lọ in fact tó bá jẹ́ èmi ni ta lọ́lọ́run nísìn anywhere tèmi gan bá ń lọ àtèmi àtàwọn trúùpù mi la máa rìn ẹni wèrè tán bá bí dáa mọ́ wọṣọ mọ́ ní ìdánilójú tó dájú pé ọlọ́pàá ni ẹ́ kó mọ̀ bọ̀ kó ní òde ò wá mú mi ká wá jọ fojú ara wa rí nǹkan kó wá sọ òfin tí ó gbé mi pé ó wá o fẹ́ gbé mi bí ajínigbé ó wá expect pé kí n tẹ̀lé ẹ ibi tá a bọ́rọ̀ ara wa dé nísìnyí yẹn ibi tá a bọ́rọ̀ ara wa dé nìyẹn gbogbo ẹ̀yin wèrè ọ̀lẹ gbogbo tẹ̀lé sọ̀rọ̀ tẹ́ one on one ẹ má kọ ọlọ́pàá lẹ́yìn ẹ má mẹ́nì kankan dání ẹ lè kojú anybody nù wá wọn bí aláya kankan nù yín dá tó bẹ́ẹ̀ ẹ má lọ pe àwọn tó wà ń kó agbára tẹjọ ń jalè tẹjọ ń parọ́ tó yẹ pé gbogbo yín ò jọ jóná iná dáàná mọ̀ tẹ́ mọ́ fi ń tanra yín yẹn gbogbo yín lẹ́jọ́ jóná nú ẹ̀ papọ̀ tó sẹ́ni kankan tí ó bá yín jóná nú ẹ̀ bọ̀ ọ̀rọ̀ yẹn kọ́ ni mo ṣe wá sọ lẹ́nu a ṣì ń bọ̀ lórí yẹn ẹ gbà àwẹ̀ yín tán nítorí àwọn èèyàn gidi àwọn èèyàn dáadáa táwọn náà ń ṣẹ̀sìn yẹn wọ́n fẹ́ gbà àwẹ̀ àní jẹ́ kẹ́ fi tiyín dí wọn lọ́wọ́ ẹ gbà àwẹ̀ tán èyí tán bá bí dáa kó wá ṣe yánmọ́yánmọ́ ṣẹ̀ṣẹ̀ rí gbogbo lọ́jíìkì àti tíríkì tẹ́ ń gbé bọ̀ yẹn tẹ̀tún ti fẹ́ ṣe unity rọ́ láàrin ara yín sìn tẹ wá fẹ́ máa tan ọmọ Yorùbá tẹ ti bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ wọ́n ṣe ń ṣe ńlẹ̀ Haúsá táwọn làkàrà wá wà àbí làkú ègbé kan àwọn lọ́lọ́pàá àwọn ẹlẹ́sìn mùsùlùmí nìkan náà mú olè ní tó nígbà táwẹ̀ bẹ̀rẹ̀ lẹ́nujọ́ mẹ́ta yìí
táwọn wèrè tẹ́ ń sọ yẹn tí wọ́n lọ mú àwọn èèyàn tó ń jẹun tí wọ́n arrest wọn tán ń nà wọ́n tán ń kó wọn tán lọ ń tì wọ́n mọ́lé so àwọn muslim ni wọ́n mú yẹn àbí tó bá jẹ́ muslim náà ni wọ́n mú òfin wo ló sọ pé wọ́n ní right láti lọ máa force anybody tí ò fẹ́ gbàwẹ̀ wípé kò gbọdọ̀ jẹun nítorí pé àwọn ń gbàwẹ̀ ẹ tí ì mọ nǹkan tó ń ṣe gbogbo yín ẹ mọ nǹkan tó ń ṣe yín ẹ ti gbé sàríà wá wọn gbà lọ́wọ́ yín ẹ ti rí i pé problem fẹ́ wà ńbẹ̀ tó ẹ ṣáà ń wá gbogbo style gbogbo ọgbọ́n ẹ ti wá ń push propaganda yẹn díẹ̀díẹ̀ ike yẹn ó yẹ kíjọba lè gbà yín láàyè àwọn mùsùlùmí nìkan ni wọ́n mọ̀ lò ó fún kò sí gbogbo àlùwàlá ológìn ní ọgbọ́n àti kẹrànjẹ ni ṣé gbogbo wa ṣe àmọ́ṣẹ́ tí àwọn tẹ́ ń sọ yẹn tẹ́ ń rí fàṣẹ àmọ́ṣẹ́ tó ń ṣe lókè ọ̀yà ni ṣe báwọn náà ń lò tán fi ń dún kùkù lajà mọ́yàn tó yẹ pé anybody tán bá ní kán lọ mú àbí kán lọ wọlé ẹ̀ ni wọ́n á lọ bẹ̀ tí wọ́n á wò ẹ wá ń sọ story ẹ wá ń yí wọn yìí ṣe kinní kan wọn yìí ṣe kinní kan mùsùlùmí nìkan sì ni wọ́n bá wí níbo ṣé nílẹ̀ Yorùbá wa yẹn ẹ gbàgbé ẹ̀ àdọ́gbọ́n máa kó ọlọ́pàá àti àwọn ọmọ ogun tí yín jọ nìyẹn bẹ́ẹ̀ ṣe máa gbé Boko Haram àti àwọn kidnapper tí bẹ́ẹ̀ ṣe máa gbé wọlé Yorùbá òun lẹ fẹ́ sán náà lẹ fẹ́ san kalẹ̀ gómìnà tó bá dẹ̀ gbà yín láàyè irú ẹ̀ agbára Ọlọ́run láṣẹ Èdùmàrè àwọn onílẹ̀ ó jọ palẹ̀ gbogbo yín mọ́ papọ̀ ẹ já padà sórí ọ̀rọ̀ eléyìí ọ̀rọ̀ tá a sì máa wá padà sọ́njọ́ mi ni ẹ já padà sórí ọ̀rọ̀ arábìnrin so arábìnrin yìí ó fi gbé ta ó sọ̀rọ̀ wípé ohun tóun ló ṣẹlẹ̀ òun ò parọ́ ṣùgbọ́n kàkà kí wọ́n gbé kinní yẹ̀wò kàkà kí ẹni tí wọ́n fi ẹ̀sùn kàn tó bá dá lójú póun ò ṣe é kó ní ó dáa ẹ gbọ́ ẹ jẹ́ n yẹ̀bá kẹ́ wádìí ọ̀rọ̀ yìí mi ò mọ ohun tó ń bí ẹni inú tó fi sọ bẹ́ẹ̀ wọ́n dún kùkù lajà mọ́bìnrin yẹn pé kó dákẹ́ kó lọ bẹ̀bẹ̀ wọ́n pè lẹ́yìn wọ́n halẹ̀ mọ́ ikú gbogbo ẹ̀ náà ti fi halẹ̀ mọ́ tá a ti gbọ́ àwọn voice note yẹn now lẹ́yìn yẹn wọn ò jẹ́ ó sọ̀rọ̀ wọn ò jẹ́ ó ṣe nǹkan kan wọ́n láwọn àwọn ṣe nǹkan kan wọ́n ní kó lọ rọ́ọ̀kún nílé kó lọ jókòó sílé fóṣù mẹ́fà láì wádìí láì ṣe nǹkan kan ibo náà ti ń ṣerú ẹ̀ inú mi wá dùn pé bó tiẹ̀ jẹ́ pọ́pọ̀lọpọ̀ ó fojú wò ó pé ṣé àwa tó òfin ara wa ṣe sáà tó ọ̀rọ̀ ara wa gbọ́ tó fi wá gba UN lọ wọ́n ní ọ̀rọ̀ séni wò kó o tó blame arábìnrin yẹn àbí kó o tó sọ ohunkóhun tó lè mú Elédùmarè bínú sí ẹ kó rò ó dáadáa you are not in her shoes ìwọ kọ́ ló ṣẹlẹ̀ sí bẹ́ẹ̀ ni wọ́n ní tílà ò bá ṣe é gbé a máa gbé làlà ó ti gbìyànjú ó ti sa gbogbo agbára pé káwọn sọ̀rọ̀ yẹn nílé kán wádìí ẹ̀ kán yanjú ẹ̀ síbi tí wọ́n bá yanjú ẹ̀ sí ṣùgbọ́n ipá àti agbára ti pín àwọn alágbára wọ́n ti fi agbára ti gbogbo ẹ̀ mọ́lẹ̀ kò sóhun tó lè ṣe mọ́ ju ibi tó lọ yẹn náà ni ó fi pé the next place tóun lè lọ táwọn yẹn lágbára láti wá ṣe nǹkan kan wọ́n lágbára wọn lágbára ìyẹn ò kémi àti ẹ ṣùgbọ́n ohun tó ṣe kókó ni pé ọ̀rọ̀ ta ní kí baba má gbọ́ baba ni ó parí ẹ̀ alice ó ti gbé lọ bí tí ọ̀rọ̀ ti dọ̀rọ̀ pé gbogbo ayé ti gbọ́ sí ohun tí wọ́n ń fojú àwọn obìnrin rí not gbogbo obìnrin and not gbogbo ọkùnrin ló wà involved ṣùgbọ́n ohun tí ọ̀pọ̀lọpọ̀ ojú àwọn obìnrin ń rí tírú àwa ìta ti jẹ́ witness sí some of them ó ti gbé lọ gbogbo ayé ti gbọ́ nísìn pé ìyà ń jẹ àwọn ọmọbìnrin àwọn ìyá wa ní orílẹ̀-èdè tó ń pè ní Nàìjíríà obìnrin ò lẹ́nu tán bá hùwà kò tọ́ pẹ̀lú wọn wọn ò tún ní jẹ́ wọ́n sọ̀rọ̀ èyí tó bá jàjà sọ̀rọ̀ wọn á tún pa á lẹ́nu mọ́ wọn á fìyà jẹ imagine yàtọ̀ sí pé wọ́n ní kó lọ rọ́ọ̀kún nílé wọ́n kó gbogbo àwọn security kúrò lẹ́yìn ẹ̀ wọ́n gba ọkọ̀ wọ́n gba gbogbo nǹkan tí ó fi ń jẹ́ ohun tó ń jẹ́ ẹ má jẹ́ kémi àti yín ká parọ́ fúnra wa bí ìgbà tán ti lay ground work tán ti prepare ground àti gba ẹ̀mí lọ́rùn arábìnrin yẹn nìyẹn nígbà tí ò bá sẹ́ni tó ń dáàbò bò mọ́ tí ò sí nǹkan kan mọ́
tóun náà ò bá ní àǹfààní láti gba àwọn tí ó bá gbà pé ẹ wá máa ṣọ́ mi o, ẹ kàn gbọ́ ńjọ́ kan pé bóyá ó ń lọ, àwo ti lọ nìyẹn o. Àbí kẹ́ ẹ gbọ́ pé wọ́n mọ̀ ní wọ́n sùn ńjọ́ kan wọn mọ àwọn tí wọ́n lọ yanjú wọn sílé. Àwọn tó pa bàbá Bọ́lá Ìgè dòní dọ̀la, wọn ò mú wọn jáde fún yín. Àwọn ọlọ́pàá tó wà involve, ta ló mọ bọ́n ṣe yanjú ọ̀rọ̀ wọn at the end of the day? Gbogbo ẹni tó mọ̀ nípa ọ̀rọ̀ yẹn tó yẹ kófin mú kán ṣe nǹkan fún, gbogbo wọn náà jẹ lọ, tó jẹ́ pé nípa ọ̀rọ̀ yẹn gan wọ́n padà dẹni tó nígbèéga. Àwọn tó yẹ kán lé kúrò níbiṣẹ́ wọ́n dẹni tó nígbèéga. So ẹ má jẹ́ á tanra wa, kéèyàn kankan má wá bí wá sọ blabberdash àbí whatever sí mi níbí báyìí. Mi ò fẹ́ gbọ́. Mo mọ ohun tí mò ń sọ, ó yé mi. Ó yé mi dáadáa yégéyégé. Mi ò need lecture anybody. Mi ò sọ pé arábìnrin yẹn pé òótọ́ ló ń sọ. But right now, so far so good. Òun ni everything point sí pé ó sòótọ́. Nítorí ẹni tí wọ́n jọ ń fa ọ̀rọ̀, ìyẹn ò tiẹ̀ fẹ́ jẹ́ kó sọ̀rọ̀ rárá. Ìyẹn ń lo gbogbo agbára, gbogbo ọgbọ́n tó wà to keep her mouth shut, pé kó má sọ̀rọ̀ mọ́. So lémi àtẹ̀yin tá bá dẹ̀ ní tanra wa, kí ló lè fà á téèyàn ó fi máa ṣerú nǹkan bẹ́ẹ̀? Tí ò bá ṣe pé ẹ̀rù ń báyàn pé ohun tí mo ṣe ò dáa lóòótọ́. Ohun tó ń tọ́ka sí nìyẹn. So arábìnrin ó ti lọ sí United Nations. Ó ti lọ rò tẹnu ẹ̀ ńbẹ̀. Mo kí gbogbo ẹ̀yin obìnrin Nàìjíríà, mo kí yín kú oríire. Àmọ́ ìgbésẹ̀ kan nínú ọ̀pọ̀lọpọ̀ ìgbésẹ̀ òun larábìnrin ló gbé. Arábìnrin nìkan kọ́ ló máa ṣiṣẹ́ yìí. Òun ti bẹ̀rẹ̀ ẹ̀, ó ti set standard, ó dẹ̀ set ẹ̀ high. Ẹ̀yin wo ló kù tẹ́ máa tẹ̀lé, tẹ́ máa gbé láti ibi tó ń gbé dé yẹn? Tẹ́yin náà tẹ́ máa wá tún mú more evidence, tẹ́ máa jáde, tẹ́ máa jẹ́ kí gbogbo ayé mọ̀ pé ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí kì í ṣeré. Ẹ̀yin student lóbìnrin àtọkùnrin tẹ́ wà ní Nàìjíríà, tẹ́ mọ̀ pé òótọ́ ni gbogbo ohun tí arábìnrin tó sọ jáde lẹ́nu. Ìjọ́ wo lẹ́ tú jáde tẹ́ gbé placard, tẹ́ kọ àkọmọ̀nà àti àkọlé oríṣiríṣi, tẹ́ jáde tẹ́ jẹ́ kí gbogbo èèyàn gbé sórí social media, tẹ́ jẹ́ kí gbogbo ayé rí i pé ohun tí arábìnrin Natasha Akpoti tó ń sọ yìí pé kò parọ́ o. There are so many of you that have been victimized. There are so many of you that cannot go to college and graduate peacefully without having to lay your back on a bed for one or two people. Ẹ̀yin tẹ́ ń wáṣẹ́, ẹ̀yin tẹ́ ń ṣiṣẹ́ ní bank, tí kì í ṣèfẹ́ inú yín, tí ò wù yín, tí wọ́n ń fi tipátipá mú yín ṣe àwọn kinní yìí. When are you going to call yourself and gather yourself together and come out and stage a very powerful protest? To say your own truth and to tell your own story. Nobody is going to tell your story for you. You will have to tell your own story. This is not the time for anybody to act as a coward and go and hide, expecting some other people to do your dirty laundries for you. It is time for you to come out and clean your own dirty laundry by yourself. Even though you call it make a mess, you didn't make that mess. Some other people did. You were forced. But if you don't come out and tell your story, you see, I saw that woman sitting there and telling her story. And I felt it. I felt it in my heart. I felt it in my soul. I was very touched and moved. I don't think she's lying. She's not lying. I don't think she's lying. Maybe I would have had a doubt if the man had done the right thing. But by not doing the right thing, by trying to force her into submission, tells another story entirely. That probably she's telling the truth and they're trying to silence her because a lot of them are guilty of the same offense. And justice for one is justice for all.
Once one of them is exposed and punished, the rest of them know they are not safe. But wọ́n ní ó dáa kẹ́ ẹ jìyà láyé, kẹ́ ẹ jìyà ẹ̀ṣẹ̀ yín láyé, kẹ́ ẹ sì tọrọ àforíjì kó tó dìgbà tí ọlọ́jọ́ máa dé tẹ́ máa kú. Kẹ́ ẹ má gbé ẹ̀ṣẹ̀ yẹn àti àìdá tẹ́ ẹ ṣe yẹn, kẹ́ ẹ má gbé wọnú kòtò. Bó tiẹ̀ jẹ́ pé èmi lè fi gbogbo ẹnu sọ fún yín, Ọlọ́run ò kí ń dáríjì yàn o. Ẹni tó bá sọ fún ẹ pé Ọlọ́run ti dáríjì ẹ́ àbí Ọlọ́run tó bá ti ṣe kó tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ Ọlọ́run ó dáríjì ẹ́, wọ́n ń tàn ẹ́ ni o. Go and read your Bible very well. Go and read your Bible. Hardly will you find anybody that committed any sin that didn't get punished by God. Moses did, he got punished. Yes. David did, he got punished. Solomon did, he got punished. Likewise, several other people. Ẹ rántí tán wòlíì àgbà àti wòlíì kékeré. Huh? The young prophet, he was given an instruction and he was given the power to carry out that instruction. For as long as he was abiding by the instructions given to him, everything worked for him. He was saying it and it was happening. His own was to command and things were happening until the very last moment when he did what he was told not to do before he lost everything. Was that not a punishment? Huh? For the sin he committed? Nígbà tí kìnìún fàya pẹ́rẹpẹ́rẹ, tán ló pa á tán, kò jẹ́ débi táwọn ebi ló ń pa kìnìún yẹn tó dúró tì. Is that not a sign to tell you that he committed a sin? Maybe he asked for forgiveness and God said, okay, I've forgiven you. But still, you are going to be punished. He got punished. So má jẹ́ èèyàn kankan tán ẹ̀ pé lọ ṣe kinní kan. Bí ọ̀rọ̀ kan tó ń gbé jáde ní ẹnujọ́ mẹ́ta nígbà tí ọ̀rọ̀ gérígérí tó ṣẹlẹ̀ tó ń gbé ọ̀rọ̀ àwọn àfáà kan tó ti sọ sẹ́yìn náà pé kọ́kọ́ lọ ṣe kinní kan kó lọ wá kinní kan tó bá wá ṣe tán kó wá tọrọ àforíjì. Kò sáforíjì kankan. Gbogbo iṣẹ́ láabi tó bá ṣe nílé ayé wàá jìyà ẹ̀ṣẹ̀ yẹn. Bó bá jẹ́ láyé, tó bá jẹ́ lóòótọ́ ni àlìkámọ̀ wà tí iná jáànámọ̀ wà, wàá jẹ́ níbẹ̀. Ohun tó dájú ni. Ṣùgbọ́n mi ò fẹ́ kí fọ́nrán yìí gùn jù gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ àti pàápàá fún ìjọba àsìkò. Mi ò gbàgbé o, mo ṣì ń bọ̀ wá sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Aláàfin Ọ̀yọ́ torí gbogbo àwọn wèrè tán bá ròyìn pé àwọn lè máa fi ẹnu ba ilẹ̀ Yorùbá jẹ́ àbí máa fẹnu tẹ́ńbẹ́lú àwọn bàbá wa. Á jẹ́ kó yé wọn pé àwa ń bí àti lọ o. Gbogbo ìgbà tán bá ti sọ̀kò sórùlé báyìí, wọ́n máa gbóhùn onílé wa. Á jẹ́ kán mọ̀. Kì í sì ṣe ẹnu lásán. Ẹ má rò pé eré ni, kò kí ń ṣeré. Àfi tó bá jẹ́ pé àwa la kàn jẹun yó táwa ránra wa ńṣẹ́ ló kù. Ṣùgbọ́n tó bá jẹ́ pé iṣẹ́ tẹ́lẹ́dùmarè rán wa sí ilẹ̀ wa, ilẹ̀ abínibí, ìlú tá ti bí wa là ń ṣe. Wọn tí ì bí baba ńlá kú ìyáláyà kankan nínú yín dáa tó máa ló kù ibi tá gbé gbà. Àfèyí tó bá kọ́kọ́ fẹ́ kú sọnù, tó fẹ́ kúkú ẹ̀sín, tó fẹ́ kúkú rẹ́dẹ̀rẹ̀dẹ̀ rándanràndan ni kó dán wò nínú yín. Ẹ jẹ́ ká gbọ́ ohun tí arábìnrin Natasha Akpoti tó lọ sọ fún wọn ní UN àti bí ó ṣe lọ ran ẹ̀yin gbogbo obìnrin tí wọ́n ń fọwọ́ ọlá gbá lójú, tí wọ́n ń fìyà jẹ, tí wọ́n ń sọ fún yín pé tẹ́ ẹ̀ bá mẹ́yìn lélẹ̀ ẹ lè rí nǹkan kan. Tó sì jẹ́ pé tẹ́ ẹ bá lọ fẹjọ́ wọn sùn pé ohun tán fi lọ̀ yín nì, ẹ kì í rí ìdájọ́ òdodo. Bó ṣe lọ bá yín tẹ́ńdà kéèsì yẹn tó bẹ̀rẹ̀ tó wá kù sọ́wọ́ gbogbo yín bẹ́ẹ̀ ṣe gbé níbi tó bá dé. Ó ti ṣe èyí tó pọ̀ jù nínú ọ̀rọ̀ yìí. Kékeré tó kù bẹ́ẹ̀ ṣe gbé e láti ibi tó bá dé ló kù. Ẹ jẹ́ á gbọ́ ohun tó sọ.
Good afternoon, President of the IPU. Good afternoon, colleagues. I come with a heavy heart from Nigeria, but first I'd like to apologize to Honorable Kafila Ogbara. I am not here to bring shame to our country. I'm here to seek help for the women of Nigeria. Again, my name is Senator Natasha Akpoti-Uduaghan. 5 days ago, on the 6th of March 2025, I was suspended. As a senator, I was suspended illegally because I submitted a petition of sexual harassment against the President of the Nigerian Senate, Senator Godswill Akpabio. I thought that by submitting the petition, he would recuse himself, and both of us would submit ourselves to the Committee on Ethics, Privileges and Public Petition for a fair and transparent investigation. But unfortunately, I was silenced and I was suspended. I was suspended for 6 months, amongst many other stringent conditions, such as taking away my security, taking away all the officials' vehicles and other items that were handed over to me as a senator. My salaries will be cut off. I must not appear anywhere near the National Assembly. And for 6 months, I'm not to introduce myself or present myself as a senator locally in Nigeria or internationally. That means I'm here illegally. But I had no other place to go but to come here and speak to you women. Because this is a bigger picture. This is a bigger picture. It depicts the crisis of women political representation. My suspension is not just about me. It's about the systemic exclusion of women from political leadership in Nigeria. Women make up 3.6% of political offices, and in the Senate, it's just 2.8. We have 109 men, and only 4 of us are women. So right now, it's 108 with only 3 women. This is a clear case of political victimization, punishment for speaking out against impunity, corruption, and gender-based violence. The United Nations Declaration 48-104 declares sexual harassment as a form of gender violence. The Senate's actions are an assault on democracy. I was elected by my constituents to represent them, yet a few powerful men have unilaterally decided to silence their voices by suspending me for 6 months. My call for an open and transparent investigation into harassment allegations have been met with hostility instead of accountability. If a female senator can be treated this way in the full view of the world, imagine what ordinary Nigerian women will go through every day in workplaces, in universities, and other aspects of our society. A culture of harassment and silencing must end. And this is not just a Nigerian issue. It is a global one. Women in politics, media, and businesses face threats, intimidation, and violence for simply demanding fairness. From sex for grades scandals in universities to harassment in workplaces and political spaces, Nigerian women have constantly been forced into silence. We need stronger legal protections and a zero culture tolerance for gender-based discrimination and intimidation. My call to the international community is such that the world must not stay silent as democracy and women's rights are rolled back in Nigeria. I call on human rights organizations, women movements, and democratic institutions to hold the Nigerian Senate accountable. Nigeria needs global partners to push for women's political inclusion, safety, and protection from political harassment. You may ask, what are my next steps? I will resist the political intimidation. In the past few days, a number of my colleagues, my male colleagues, have reached out to me and said, Natasha,
all you need to do is apologize and retract your statements. And I told them I am not going to apologize. I will not apologize for my truth. Thank you. Thank you. And I told them that I will stand the 6-month suspension, and the very first day I return, I will represent my petition on sexual harassment. And I will continue doing so until there is a fair and transparent investigation. I will fight, thank you. I will fight this injustice and continue to represent my constituents, whether the Senate wants to hear me or not. I will work with women's group, civil society, and legal teams to ensure that this unconstitutional suspension is quashed. This is bigger than me. This is about ensuring that no other woman in politics or public office will ever be silenced again. Thank you so much. Ẹ káàbọ̀ padà. Ọ̀rọ̀ lẹ gbọ́ lẹ́nu arábìnrin yẹn. Gẹ́gẹ́ bí mo ṣe sọ, ó ti gbẹnu ọ̀pọ̀lọpọ̀ èèyàn obìnrin tí wọ́n ti fi irú ìyà báyìí tí wọ́n ti fi jẹ. Ó ti gbẹnu yín sọ̀rọ̀. Ó ti gbé ọ̀rọ̀ yín lọ síwájú àjọ àgbáyé pé kí wọ́n dìde sọ̀rọ̀ yìí. Ìyà ń jẹ ọ̀pọ̀lọpọ̀ obìnrin ní orílẹ̀-èdè tí wọ́n ń pè ní Nàìjíríà pé irú òun tóun tiẹ̀ jẹ́ sẹ́nétọ̀ yìí, tán bá lè ṣerú ẹ̀ sóun tí wọ́n mú jẹ, kí wá ni ká ti pe ti àwọn obìnrin tí ò lẹ́bí, tí ò lárá, tí ò lẹ́nìkan tí ó jà fún wọn. Ó wá ń sọ fún àjọ àgbáyé pé ẹ má kẹ̀yìn sọ́rọ̀ yìí, ẹ má ketí ikún sí i, ẹ má ṣe bíi pé ẹ̀ rí i. Ẹ wo nǹkan tẹ́ ẹ bá lè ṣe sí i. Òun ti sọ lọ́dọ̀ tiẹ̀ ìgbésẹ̀ tóun máa gbé lórí ogun tóun ń jà lọ́wọ́. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí mo ṣe sọ ṣáájú, ó ti lọ bá yín gbé ọ̀rọ̀ yìí láti ibi tó ga. Ẹ lè máa wò ó pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn ò ní dá sí yín but ẹ má rò ó bẹ́ẹ̀. Ẹ̀yin ẹ gbé ìgbésẹ̀ ẹ jáde, pàápàá jùlọ ẹ̀yin akẹ́kọ̀ọ́ tẹ́ wà nílé ẹ̀kọ́, àbẹ́yìn tẹ́ ti jáde tẹ́ ń wáṣẹ́ tó jẹ́ pé gbogbo ibi tẹ́ bá ti dé ohun tán fi ń lọ̀ yín ni pé bó bá tíì gbẹ́yìn lélẹ̀, kí lẹ fẹ́ ṣe? Ṣé ẹ́ jáde, ṣé ẹ́ ran ìgbésẹ̀ àkọ́kọ́ tí arábìnrin ti gbé, ṣé ẹ́ ràn án lọ́wọ́ nípa jíjáde síta? Kẹ́yìn náà wá ṣe kí ni? Kẹ́ ẹ wá fi ẹ̀hónú hàn, kẹ́ ẹ jẹ́ kí gbogbo ayé rí i pé ohun tárábìnrin yìí ń sọ kò parọ́. Bó ṣe rí gẹ́lẹ́ bẹ́ẹ̀ ló ṣe sọ. Ẹ̀yin náà dẹ̀ ẹ lè jẹ́rìí sí i. Ẹ jẹ́ kí gbogbo wa ká jọ parapọ̀ ká dójú ti àwọn ẹni láabi, àwọn aṣebi èèyàn wọ̀nwọ̀nyí. Ẹ jẹ́ ká parapọ̀ ká jẹ́ kó yé wọn wí pé àwọn kọ́ ni ó borí, òótọ́ ni ó padà borí nígbẹ̀yìn. Ibì kan lọ̀rọ̀ ti máa bẹ̀rẹ̀. Mo mọ̀ pé gbogbo ohun tó ń ṣẹlẹ̀ yìí ó ń tọ́ka sí ibi tá a lá ń lọ àti ohun tá a lá ń fẹ́ ni. Nítorí pé wọ́n fẹ́ wọ́n kọ̀, entity àti ohun tí wọ́n ń pè ní Nàìjíríà yẹn ó máa wó, ó máa crumble, ó máa parẹ́ pátápátá. Tó jẹ́ pé gbogbo ọmọ ológo tán ti bo ògo wọn mọ́lẹ̀, wọ́n padà wá ṣe kí ni? Wọ́n buyọ̀, oníkálùkù á rógo ẹ̀ lò. Ọmọ Íbò tó lógo tí wọ́n ti bo ògo ẹ̀ mọ́lẹ̀ sábẹ́ Nàìjíríà yóò padà, yóò yọrí jáde, yóò rógo ẹ̀ lò nílẹ̀ Íbò. Ọmọ Haúsá tó lógo tí wọ́n ti bo ògo ẹ̀ mọ́lẹ̀ sí abẹ́ Nàìjíríà, nígbà tí gbogbo ẹ̀ bá yanjú tó bá túká, yóò padà búyọ gbàmù tí ó yọrí jáde tí ó rógo ẹ̀ lò nílẹ̀ Haúsá. Gbogbo ọmọ Yorùbá tó jẹ́ ọmọ ológo tí wọ́n ti fi Nàìjíríà bo ògo wọn mọ́lẹ̀, nígbà tí gbogbo ẹ̀ bá dàrú tó bá polúkúrúmuṣu tó ń kálukú lọ lọ́tọ̀ọ̀tọ̀, gbogbo wọn ló máa búyọ jáde tí ògo wọn àti ìmọ́lẹ̀ wọn tí ó tàn fún gbogbo ayé rí, tí wọ́n sì rí ògo wọn lò láṣẹ Èdùmàrè. Atótónu mi ò ní jù báyìí lọ lórí ètò yìí. Ẹ má gbàgbé, mi ò tíì gbàgbé o, mo ṣì ń bọ̀ lórí ibi tá a fọ̀rọ̀ sí. Ẹ ṣáà má bínú sí mi. Mo
mo ti sọ fún yín pé live program la máa fi yẹn ṣe títí dìgbà yẹn a máa rí ni a máa béèrè a máa rí ni a máa béèrè pé ta ni arákùnrin tó ń sọ̀rọ̀ èmi ọmọ yín àbúrò yín Dr. Mike Ọlábánjí Ọlágúnjú Egunjẹmí Ifágúgú yín kan báyìí èmi lọmọ àtàkìtì lórí ìrókò ọmọ àfẹnugbégbá ẹbọ èmi lọmọ òjíwìjíwì ọwọ́ bẹẹgùn tẹlẹ ọmọ wọn lódò wá mo ń kí gbogbo wa pé kárìíra láyọ̀ o láṣẹ Èdùmàrè ẹ ṣeun gan ni. Olódùmarè ọdọwẹ o ìwọ ìwòye ní ìwòyí di méjì ọdẹrin ló dífá fún ọlọ́fin àgójì wọn rán níjọ́ tó rúbọ àìkú wọn ní ó rúbọ ó ru ó ṣe kò kú mọ́ ìyẹn àwọn awẹ ìyìnfá ẹsẹ̀ tọ́nà ijó fà á ọ̀yànù kótó lórí awó bá yọ sí lẹ́nu ní báńkọ̀rí wípé ó ṣe ó Jésù a ò máa yán ó ṣe ó Jésù. Àrísáré lọmọdé régún àgbàgbọ̀n lobìnrin gbọ̀n orò kí gbogbo èèyàn máa fọwọ́ tèmi wọ̀ mí lónìí o yóò di gbẹrẹ fún mo fọ̀rọ̀ yìí mo tábà gbẹrẹ fún ó di gbẹrẹ fún ó ti fọ̀rọ̀ yìí mo tábà gbẹrẹ fún èmi bá lọ.